الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé nípa ọ̀rọ̀ iṣẹ́ hajj nínú tírà fáwọn Abdul Muhsin Al-Abbad rahimahullah hafizahullah wa ra'ah. wa thalith نعم والسادس نعم أنا قلت والثالث والسادس. والثالث من أعمال يوم النحر كلكتا tí a máa ń ṣe níbi iṣẹ́ ọjọ́ ọdún gangan ọjọ́ ìdúnra. halqu ra'si ọ̀nà ní fífá orí aw taqsiruhu àbí kéèyàn ọ̀gá irun mọ́lẹ̀. a lè pa ti ṣàlàyé àwọn nǹkan méjì ṣáájú ar-ramyu àti at-tawaf. a lè ṣe ramyu qabla at-tawaf a sì lè ṣe tawaf qabla ramyi la haraj if'al wala haraj. ṣùgbọ́n fífárí ọ̀nà ar-ramyu mẹ́rin ni ar-ramyu wat-tawaf wa madha wal-halqu wan-nahar. nínú àwọn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn iṣẹ́ èyí tí a máa ń ṣe ní ọjọ́ ọdún gangan ó ní halqu ra'si fífá orí aw taqsiru àbíkágẹrun wa mọ́lẹ̀. وقد تقدم الكلام على ذلك ọ̀rọ̀ ti wáyé lórí eléyìí ṣáájú fi khitam a'mal al-umrah nígbà tá à ń sọ̀rọ̀ nípa téèyàn bá parí iṣẹ́ umrah pé èèyàn ó gẹrun mọ́lẹ̀. والرابع ẹlẹ́ẹ̀kẹrin min a'mal yawm an-nahr tawaf al-ifada ẹlẹ́ẹ̀kẹrin tawaf al-ifada ká kíyèsí báyìí àwọn iṣẹ́ mẹ́rin ló máa ń wáyé níjọ́ ọdún gangan níjọ́ tá a bá ń sọdún bíi iṣẹ́ mẹ́rin kan làwọn alálàájì ò ṣe níjọ́ náà ní iṣẹ́ púpọ̀ látara púpọ̀ iṣẹ́ yẹn lànà bí wọ́n gbà láàyè pé èyí tó bá kọ́kọ́ rọrùn bó ṣe fárí lọ́kọ́ rọrùn bó ṣe pípẹ́ yẹn lọ́kọ́ rọrùn bó ṣe sọ̀kù lọ́kọ́ rọrùn bó ṣe tàwáfù lọ́kọ́ rọrùn torí pé odidi iṣẹ́ mẹ́rin gbáko láṣẹ níjọ́ òun nìkan. wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni tawaful ifada wa huwa ruknu min arkanil hajj. tawaful ifada yìí òun ni orígun ló jẹ́ ní orígun iṣẹ́ hajj. la yatimul hajju illa bih hajj téèyàn ṣe ò tí ì pé àfi kéèyàn ṣe tawaful ifada. wa qad taqaddama al-istidlalu ala dhalik fi arkanil hajj. mímú ẹ̀rí wá fún eléyìí ó ti wá nígbà tá à ń sọ̀rọ̀ nípa arkanil hajj ìjẹ́ rukniyatu tawaful ifada. wa yasihhu fi'luhu fi ayyami tashrik wa ba'daha. ṣíṣe eléyìí èèyàn sì lè ṣe ní àwọn ayyami tashrik wa ba'daha àti lẹ́yìn ayyami tashrik. kí ni túmọ̀ eléyìí? ìyẹn túmọ̀ sí wípé ní ọjọ́ ọdún gangan ló dáa jù kéèyàn ṣe tawaful ifada. ó ti sọ̀kò ó ti ṣe gbọ́ ó tún lọ sí Mákà ó lọ sí tawaful ifada ó padà sí Mínà. ṣùgbọ́n ó lè má rọrùn tó o bá rọrùn bẹ́ẹ̀ tó o bá ti lọ sọ̀kò o ti parí o ti pẹran o ti lọ sọ̀kò o ti ṣe mẹ́ta ẹ̀yin ò máa ń rọrùn dáadáa. ṣùgbọ́n tó wá fi ìfúrábọ́ ẹni tó bá yẹ kó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin ló fẹ́ ṣe ó máa ń lágbára díẹ̀ torí pé rìn tó fi wá fún ìwọ aṣọ jamratul aqaba ìrìn tó rìn yẹn ó súnmọ́ kó ti rẹ̀ra kọ́ wá ní kó o tún gba Mákà lọ lọ́pọ̀lọpọ̀ gbà kódà o lè má rọ́kọ̀ tí ó gbọ́ ọdún Mákà láti bẹ̀ tó o bá sì rọ́kọ̀ o lè wọ́n. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tó máa ń fínú fídọ̀ pa àwọn rìn ó sì jìnnà láfùú tó kéré ó bẹ̀ tóbi eru bíi sí lára
so tó bá yẹ pọ́ fẹ́ fẹsẹ̀ rìn ó sì sọ̀kò tán ó tún fẹsẹ̀ rìn irú rìn tó báyìí ó tún fẹ́ ṣe tawaf ìfàdọ̀ ó máa ń fẹ́ lera díẹ̀ ṣùgbọ́n tọ́lọ́n bá ṣe ń rọrùn fún àwọn èèyàn máa ń gbìyànjú ẹ̀ láti ṣe ṣùgbọ́n ìwọ̀n oníwọ̀n lèyìn mà èèyàn máa ma kí ni o èèyàn máa mọ̀ wá rẹ̀ yàn tí wọ́n bá rí pé agbára àwọn òní gbé kò sí láì fi ń bẹ̀ wọ́n ní a lè ṣe tawaful ìfàdọ̀ yìí min ayami tashrik so níjọ́ tó sọ kó o lè padà sábẹ́ tẹ́ǹtì kọ́ lọ rẹ́sì ọba tó níjọ́ kejì ó tún lọ sọ òkú tí ó tún padà sábẹ́ tẹ́ǹtì níjọ́ kẹta ó lọ sọ kó padà sábẹ́ nígbà bá kó múná tó bá ń padà lọ mọ́ káwá sẹ́ lọ ṣe tawaful ìfàdọ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe ṣùgbọ́n al-awla wal-afdal ó náà ní kéèyàn ó ṣe ní ọjọ́ yawmun nahar yẹn tí Ọlọ́run bá ṣe ní wọ́n fún yẹn. وإذا كان الحاج قارنا أو مفردا ولم يسع تبا يقول أن تفشي حاج قران لو شيء أبي إفراد تيو ستي شيء طواف القدوم بعد طواف القدوم ولم يسع تو تيسي سعي بعد طواف القدوم لين بعد شيء طواف القدوم أو لم يقدم مكة إلا بعد وقوفه بعرفة àbí òun tiẹ̀ òun ò tiẹ̀ tí bó ṣe ń wọ mọ́kà báyìí kíní ló gbà lọ straight àràfà ló gbà lọ. irú ẹni bẹ́ẹ̀ sáà bàdà tawafi al-ifada irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá yẹ tawafi al-ifada tán yóò tún ṣe kíni o yóò ṣe sa'yu. li'anna al-qarina wal-mufrid alayhima sa'yun wahid wa lahu mahallan. wọ́n ní ṣe rí ẹni tó bá ṣe qiran àti mufrid sáàyù kan ṣoṣo làwọn ó ṣe wàláwù mahallan ọ̀nà méjì ni wọ́n sì ní ìmọ̀ kí wọ́n ṣe nígbà tán ti tawaful qudum tán bá ti ṣe ní tawaful qudum wọn ò tún ní túnṣe mọ́ ní tawaful ifada ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe ní tawaful qudum wọ́n padà ṣe ní tawaful ifada. wa man lam yaf'al minhuma fil mahal al-awwal lazimahu fi'luhu fil mahalli ath-thani. ẹni tí ó bá ti ṣe tawaful tí ó bá ti sáàyù nínú àwọn alqarin àti almufrid mọ̀lùpá ti ṣàlàyé qarin àti mufrid fún wa so tí wọ́n bá àwọn èyí ṣe tawafu umrah so tawafu qudum ni tí wọ́n máa jẹ́ tí wọ́n bá ti ṣe sáàyù nígbà tán ṣe tawafu qudum ó ti dọ̀nà yẹn fún wọn tán bá ti ṣe tawafu ifada kò ṣe sáàyù ṣùgbọ́n tán bá ti ṣe sáàyù nígbà tí wọ́n ṣe tawafu qudum kì í sọ̀rọ̀ yẹn fún wọn má ká má ṣe sáàyù mọ́ lẹ́yìn gbà tán bá yẹ tawafu ifada. amma idha kana alhaju mutamatti'an sùmọ́ tó bá yẹ pé alálàájì yìí tamattu ni ló ń ṣe tamattu yìí tó ṣe umrah awalan tó tún wá bọ́ra alẹ̀ títí tó tún fẹ́ dé àsìkò hajj tó tún gbé ara mi ti hajj yẹn ni tamattu. wọ́n nírú ẹni yẹn fa alayhi an yas'a ba'da tawafil ifada ọ̀ràn yẹn ni kóhun ó tún ṣe sáàyù lẹ́yìn tawaful ifada ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tá sì lọ eléyìí tàhájù tàmọ́tù lọ́pọ̀lọpọ̀ wa ń ṣe tàmọ́tù lọ́pọ̀lọpọ̀ ń ṣe so ti wá báyìí ṣùgbọ́n lómi tó bá ti wá lọ ṣe tawaful ifada kò tún ní ṣe sáàyù bẹ́ẹ̀ sì ni ẹni tó lè mọ́ ṣe sáàyù òun lẹ́ni tó bá yẹ pé hajj qiran àbí ifrad ló ṣe tó dẹ̀ ti ṣe sáàyù yẹn nígbà tó ṣe tawaful qudum lákọ̀ọ́kọ́ tó kọ́ wọlé ṣùgbọ́n mutamatti yóò ṣe sáàyù ní tawaful umrah yóò tún ṣe sáàyù ba'da tawaful ifada so li'anna al-mutamatti'a alayhi tawafan wa sa'yan wadih tawafun wa sa'yun li umratihi wa tawafun wa sa'yun li hajjihi. ويدل على وجوب السعي على المتمتع لحج ما في صحيح البخاري ẹ̀rí tó wá fún pé ọ̀ràn yẹn ni kí ẹni tó bá ṣe hajj tamattu pé kó ṣe sáàyù lẹ́yìn ìgbà tó bá ṣe tawafu ti hajj rẹ̀ dàtí tawafu ifada ما في صحيح البخاري عن ابن عباس رضي الله عنهما أنه سئل عن متعة الحج wọ́n bi léèrè nípa ẹni tó bá yẹ pé hajj tamattu ló ṣe faqala ahalla al-muhajiruna wal-ansar wa azwaju nabi sallallahu alayhi wa sallam fi hajjati al-wada'i wa ahlalna falamma qadimna makkah qala rasulullah sallallahu alayhi wa sallam
اجعلوا إهلالكم بالحج عمرة إلا من قلد الهدي تفنى بالبيت وبالصفا والمروة وأتينا النساء ولبسنا الثياب وقال من قلد الهدي فإنه لا يحل حتى يبلغ الهدي محله ثم أمرنا عشية التروية أن نحل بالحج فإذا فرغنا من المناسك جئنا فطفنا بالبيت وبالصفا والمروة. رواه معلقا بصيغة الجزم. وقال أبو كامل فضيل بن حسين البصري ووصله إليه البيهقي في سننه بإسناد صحيح وأيضا حديث عائشة في صحيح البخاري ومسلم. wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ àfọwọ́ Abdullahi ibn Abbas an mut'atil hajj pé ẹni tó ṣe hajj tamattu faqal ó ní ahallal muhajirun àwọn muhajiri wọ́n gbé ara mi adaman ahalla kéèyàn gbé ara mi kó ṣe labbaik Allahumma wal ansar àtàwọn ansar wa azwaju nabi àtàwọn ìyàwó anabi fi hajjatil wada nígbà hajj kan ìdágbére wa halalna gbogbo wa náà la gbé ara mi níjọ́ náà. falama qadimna Makka gbàtà dé Makka qala rasulullah sallallahu alaihi wasallam anabi sọ pé ij'alu ihlalakum bil hajj umrah. ara mi tó gbóhùn ẹ sọ di àníyàn ara mi ti umrah. ẹni tó ti dàníyàn ti hajj nù yín ẹ sọ di umrah kàn lè láǹfààní àti ṣe kí ni o tamattu anabi tamattu anabi ní kí wọ́n kọ́ńfàtì ẹ̀ sí umrah. illa man qallada al-hadiya àfẹn tó bá yẹ pé òun ti mú ó kọ̀ ládà ó ti fokùn sọ́rùn ẹran tó ti fà lọ́wọ́ tó ti fẹ́ràn lọ́wọ́ so wọlé má ṣe tamattu ntẹ ṣe qiran àbí kò ṣe ifrad. illa man qallada al-hadiya tufna bil-bayt àwa tí wọ́n ní ká kọ́ńfàtì ẹ̀ sí umrah yìí a ti tàwáàfù wàbí sọ́fà wàlmọ́rùwà a sì tún lọ abọ̀ ní sàfà àti mọ́rùwà wà àtẹ́yìnà nìsá ẹ rí i pé wọ́n ti ṣe umrah tán nígbà tá a ṣe yùn tán a súnmọ́ àwọn ìyàwó wa wàlá business yàrá a sì wọ aṣọ wa so yẹn tún mọ̀ pé wọ́n ti kọ́kọ́ ṣe umrah nìyẹn tàwọn tù nìyẹn nígbà táwọn tàwọn táwọn ṣe sáàyù tán àwọn bọ̀rọ̀ alẹ́ àwọn ṣe everything. wa qala anabi wa ni man qallada al-hadiya ṣùgbọ́n àwọn tó bá mẹ́rin lọ́wọ́ nù yín káwọn má ṣe tamattu o lóbi jẹ́ kí tó bá fẹ́ ṣe qiran bó o bá ti ń débẹ̀ ẹ̀ ń tẹ ẹran rẹ ó ti gbúdọ̀ wà pẹ̀lú ẹ̀ tó pa ẹni tó bá ti mú ẹran tiẹ̀ lọ́wọ́ fàyínà ó la yuhil òun ò tí ì lè gbé ara mi lẹ̀ o pẹ̀lú tàwáfù yìí tó ṣe yẹn o hatta yablugha al-hadyu mahilla ó dìgbà tí àsìkò kọ́pọ̀ran yẹn tí ó fi tó thumma amarna àṣìyẹtà tẹrìwìyà lẹ́yìn wá àgbà náà àwọn tá a ti gbé ara mi wá kalẹ̀ ńgbà tá a ti ṣe tàwáfù tá a ti ṣe sáàyù tán ànábì tún wá pa wá láṣẹ ńgbà tó di alẹ́ ọjọ́ kẹjọ ọjọ́ tẹrìwìyà anuhilla bilhajj pé ká tún gbé ara mi ti hajj. fàyídà farogna minal manasik ńgbà tá a wá parí gbogbo ṣe hajj tán àsọkò afárí apẹran jìnnà abatunde fatufna bilbayt àtúnpadà wá sí tàwáfù lè fàdọ̀ wàbí sọ́fà wàlmarwa so àtúnṣe sàfà àti marwa hádà yadullu ala anna al-mutamatti'a alayhi sa'yan tawafan wa sa'yan so hádà dalil ẹ̀rí ẹ̀ nìyẹn. rawahu mu'allaqan hadisi yìí wọ́n gbà wá mu'allaqan hadith mu'allaq gbogbo alama hukmu ẹ̀. hadith mu'allaq nínú àwọn hadith kìíní naam nínú àwọn àrùn kan ní ta'liq fil hadith nínú àwọn àrùn tó lè sọ hadith di hadith da'if. indana hadith mu'allaq hadith mursal hadith mu'dal hadith munqati so to inú Bukhari ló wá wáyé bó la fẹ́ sọ àti ní kò sọ hadith da'if ní sọ Bukhari. rawahu mu'allaqan hadisi hadith mu'allaqan ṣùgbọ́n àwọn àfọwọ́ni ma hadith kọ́lọ́ wọn bá kó bá yọ ní sí wọn gbogbo hadith mu'allaq tí ń bẹ ní sọ Bukhari pátá
wọ́n ti ṣiṣẹ́ lórí gbogbo ẹ̀ pátá ó padà clear gbé sọ̀híù náà torí pé tó bá lọ Imam Buhari bá lọ mú wá ní mu'allaq bí kan ó kulẹ̀ ti ṣàlàyé sánàdì ẹ̀ níbòmí ó kàn avoid repetition ni ló fi mú àmbẹ̀ ó ti sọ sánàdì ẹ̀ àlàyé yóò ti yẹ so ìdí nìyẹn kò sí mu'allaq náà ó kàn rí bẹ́ẹ̀ ni so wọ́n ní mu'allaq bi sighatil jazmi تعرفون معنى صيغة الجزم هناك صيغة الجزم وصيغة التمريض في علم المصطلح so in ta tún fi mọ̀ pé ó lálàáfíà ni pé صيغة الجزم ló bá wa ó sọ pọ́nbélé kì í ṣe pé wọ́n ní so ووصله إليه أمين وقال أبو كامل فضيل بن حسين البصري عفوا أبو كامل فضيل بن حسين البصري ووصله إليه البيهقي في سنن حديث معلق nínú sunan al-Bayhaqi òun wà mawsul ó tó gbogbo sanadi ẹ̀ ó kó wá Bayhaqi kó wá bí isnadin sahih pẹ̀lú sanadi tó lálàáfíà kí ló fa gbogbo àròjù bàbá ń ṣe kọ́ ọ mọ́ bá a lọ rò pa sọ pé mu'allaq yẹn kọ́ ọ mọ́ lọ conclude pa hadith da'if ni so lójú wọn sọ pé sanadi ẹ̀ Bayhaqi kó gbogbo sanadi ẹ̀ wá bí isnadin sahih wáde. وأيضا حديث عائشة في صحيحي البخاري ومسلم واللفظ للمسلم حديث من بين ترافا وبخاري مسلم لفظ طبوان مسلم وفي فطاف الذين أهلوا بالعمرة بالبيت وبالصفا والمرة ثم حلوا wípé àwọn tí wọ́n ti gbé àníyàn umra tẹ́lẹ̀ nígbà tí wọ́n dé wọ́n ṣe tawaf bilbait wọ́n sì tún ṣe safa àti marwa thumma hallu lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe ihlal wọ́n gbé kíní wọn kalẹ̀ kìlọ̀ kọ̀ ń jẹ́ wọ́n bọ́ ara mi kalẹ̀ thumma tawafu lẹ́yìn ìgbà náà wọ́n tún wá tawaf tawafan akhar wọ́n tún ṣe tawafu míì wọ́n padà tún ṣe tawafu míì ba'da an raja'u min Muna li hajjihim lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣẹ́rí padà kúrò ní Mina níbi hajj wọ́n padà tún ṣe tàwáàfù mi. wọ́n túmọ̀ sí pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí. ثم طافوا طوافا آخر بعد أن رجعوا من منى لحجهم wọ́n padà tún wá ṣe tàwáfù mi lẹ́yìn ìgbà tí wọ́n tún kúrò ní Muna so ìyẹn ni tàwáfù al-ifada wa amma alladhina kanu jama'u al-hajja wal-umrah ṣùgbọ́n àwọn tó ṣe pé àwọn ṣe qiran tí wọ́n ṣe jámù láàrin tawafu láàrin hajj àti umrah fa innama tawafu tawafan wahida tawafu kan ṣoṣo làwọn ṣe fa inna hadha tawafu al-akhar al-hajj wọ́n ní sẹ́rí tawafu eléyìí tí alálàájì padà ṣe òun alladhi ikhtassa bihi al-mutamatti'un èyí tí àṣàdá yẹn rí ẹ̀ fáwọn tán bá ṣe tamattu wa tawafu bayna as-safa wal marwa òun náà ni tawafu bẹ́ẹ̀ lílọ sáàyù láàrin safa àti marwa wa amma tawafu al-ifada wọn ni kẹrí tawafu al-ifada fahuwa ruknun fi haqqi al-hujjaj jami'an gbogbo àwọn alálàájì náà ni ó ṣe yálà qiran ló ṣe ni àbí tamattu ló ṣe ni àbí ifrad ló ṣe gbogbo alálàájì pátá náà ni wọ́n ṣe. وقد فعلوه وأما ما جاء في حديث جابر وقد موشي àmọ́ ìyàtọ̀ tó wà ń bẹ ni pé wọn kọ́ ni wọ́n ṣe sáàyù al-mutamatti sáàyù ó jẹ́ dandan fún ní tawafu al-umrah wa tawafu al-ifada
وأما القران القارن والمفرد tí wọ́n bá ti ṣe sáàyù ní tàwáfù mádá tàwáfù alqudum la yalzamu alayhim àtàwáfù fi mádá fi tàwáfù ìfàdà tí wọ́n bá sì ti ṣe ní tàwáfù alqudum ó dọ̀rọ̀ yẹn fún wọn fún wọn ṣe ní tàwáfù ìfàdà wa amma ma jaa fi hadith Jabir fi sahih Muslim lam yatuf nabi sallallahu alaihi wasallam wala ashabu bayna safa wal marwa ní anabi sallallahu alayhi wa sallam anabi kò ṣe ohun àtàwọn sàbí rẹ̀ wọ́n máa pè sáàyù náà ní tàwáfù gbà mí bẹ́ẹ̀ pé bí wọ́n ní wala yatuf nabi wala ashabu bayna safa wal marwa al-maqsud bi tawafuna bi ma'na sa'a so ti yé so anabi ò ṣe sáàyù ohun àtàwọn sàbí rẹ̀ láàrin safa àti marwa illa tawafan wahida tọwáfù al-awwal tọwáfù kan la Ànábì ṣe mako ń ṣe kí ni o ṣe qiran ẹyọ kan ló ṣe fayajma'u baynahu wa bayna hadithayn ibn Abbas wa Aisha bihaml hadith Jabir ala sahaba alladhina saqu al-hadiya wa lam yuhillu ila ma sallallahu alaihi wasallam yawm an-nahar hadith yìí mẹ́jọ dojúrú lẹ́ẹ̀kan tá a ti sọ pé àwọn sàbí wọn ní gbogbo àwọn Ànábì ní káwọn sọ hajj àwọn di umrah káwọn ó sì tún ṣe kí ni káwọn tàwáfù káwọn tàwáfù lẹ́ẹ̀kejì hadith ilé ìdámẹ́lẹ̀ ká ń sọ wípé Ànábì àtàwọn sàbí wọn tàwáfù ní tàwáfù ẹ̀kan náà lọ ṣé kò dàbẹ́ ní kò fẹ́ ṣe ta'arud wọn ní kò ṣe ta'arud mbẹ́ fayujma'u bayna a ṣe jáwó fayujma'u baynahu wa bayna hadithay ibn Abbas wa Aisha bihamli hadith Jabir ala sahaba wọn lágbé tó máa hadisi ti Jabir lórí àwọn sàbí alladina saqul hadiya àwọn tí wọ́n gbé hadiyu wá àwọn tí wọ́n ní wọ́n tàwáfù yẹn jẹyọ kan lọ náà làwọn tí wọ́n mú hadiyu wá lọ́wọ́ walam yuhillu ní wọ́n sì bọ́ra mọ́lẹ̀ illa ma'a rasulillah sallallahu alaihi wasallam yawm an-nahar tó ti li'annahum sa'u sa'yan wahidan ba'da tawafil qudum wa amma al-mutamatti'una fa sa'u sa'yayn ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe tamattu nínú àwọn sàbí sáàyù méjì ni wọ́n ṣe sáàyàn li umratihim wa sáàyàn li hajjihim wa aidan fa haditha ibn Abbas wa Aisha sẹ́yìnrán dẹ́sí ti ibn Abbas àti yàwó Aisha fi ìmà ìthbatu sáàyàn akhar al-mutamatti'in hadisi yẹn ló fẹ́ sírin lẹ̀ wípé àwọn sàbí tó ń ṣe tamattu wọ́n tún ṣe sáàyù mi lẹ́yìn sáàyù tó wọ́n ṣe níbi tawafu al-umrah bi khilafi hadisi Jabir hadisi Jabir òun yàtọ̀ torí pé àwọn sàbí tí hadisi Jabir ń sọ òun làwọn tí nínú àwọn sàbí àwọn tí wọn ò ṣe kí ni o tamattu wal muthbit muqaddam ala an-nafi hadi qaida wal muthbit muqaddam ala an-nafi tafhamuna hadhihi al-qaida na'am wal muthbit والمثبت مقدم على النافي ní ìtumọ̀ Yorùbá tí ó súnmọ́ lápèjúwe ká sọ wípé mo ṣe nǹkan kan ọ̀rọ̀ mi tún wá ó ní mi ò ṣe tí a sì rí nǹkan kan tó lè tẹ̀sùn wọn lérí ìkànjú kan lọ pé mo ṣéwọ̀n ọ̀kọ́dà alànàfi àti síwájú àgbọ̀lá fún yẹn lókùrú gbàtọ̀ jẹ́ pé nǹkan yẹn náà kulẹ̀ ti nípìnlẹ̀ tẹ́lẹ̀ àbí ẹ ṣe báyìí mọ́sibítù ni ó tún wá ń bò mí pé èmi kì í ṣe nǹkan báyìí ṣùgbọ́n mo sọ pé ẹ máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n a gbọ́ pé mi ò ṣe nǹkan yẹn níjọba ẹ ní kọ́ńsídà pé mi ò ṣe yẹn ṣé mo sọ pé ká máa ṣe ó sì fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ bá ti rí nǹkan kan tó lè tẹ̀sùn wọn ìka jù kan lọ asúlù náà ni pé ká ṣe nǹkan yẹn ṣọ̀hádà wọ̀ ṣèdí ni tó fi jẹ́ wípé kọ́ ìdá táwọn afáàmú wáyé pé àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó bá ayọ́ ní sùn wọn
pé wọ́n ṣe sáyò àkọ́kọ́ wọ́n tún ṣe sáyò ẹlẹ́ẹ̀kejì ìyẹn ó fi rinlẹ̀ ju ká sọ wípé ẹ̀yọ̀kan nìkan ni wọ́n ṣe ṣùgbọ́n lílo kọ́ ìdá yìí náà hajj ò padà béèrè fún lọ títí torí pé àkọlẹ̀ ti ṣe jámù bayna al-hadithayn àti wípé nínú àwọn sàábé àwọn tó wọ́n ṣe tàwọn tó wà ń bẹ àti nínú àwọn sàábé àwọn tó ṣe kọ́ra kódà lànà sálàmù sọ wípé tó bá ṣe wípé tó padà àsinmi títàn àsinmi tẹ́lẹ̀ gan ni tàwọn tó gan ni pàṣẹ. law istaqbaltu min al-amri mastadbartu ẹ̀rí pàtàkì àná hadith tó bá yẹ pé tí mo padà clear sí mi tàwọn tó ní pàṣẹ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé kì í ṣe wípé èyí táwọn ẹbí ṣe náà ò dáa ṣùgbọ́n túmọ̀ ẹ̀ nípa anábì ti mọ̀ wípé tó bá yá lọ́wọ́ padà fi hàn pé àwọn èèyàn ó padà máa pọ̀ àṣẹ àtàmọ́ tù ní ó lè rọrùn anábì dẹ̀ lè kó do àmì ìrìnà sí kakùn hajj kan tó lè ṣe náà ni àmọ́ tù ló wọ́n bá ṣe so that àwọn èèyàn bá máa mú ṣùgbọ́n lẹ́yìn náà bó ti wulẹ̀ kórè conclusion ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní pé tàmọ́ tó àbúrò tó ti wá báyìí. وقد أوضح ذلك إيضاحا تاما شيخنا الشيخ عبد العزيز بن باز في منسكه ويعفى وشيخ عبد العزيز بن باز قال وقبع كوا wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ yìí ní fọ́síwẹ́wẹ́ nínú tírà àwọn tàbí sọ̀rọ̀ iṣẹ́ hajj afẹ́fà àwọn kókó kan jáde nínú ọ̀rọ̀ yìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith táwọn bàbá mú wá ń bí ọ̀dà bẹ́ẹ̀ ni pé táwọn tó wà ń bẹ̀ ṣùgbọ́n tó ìwọ ọba nípìnlẹ̀ tó ọkà kí sọ Bukhari mọ́lẹ̀ tó ń kà gbogbo ọ̀rọ̀ yóò dáhùn bọ́ lójú ó wà wọ́n pé èwo gan làwọn sàbí sí ń bẹ̀ ọkà kan ó ní wọn tàwa fún kan náà ṣe ọdún kàkan ọdún ní tàwa fún méjì ọdún so oyi dẹ̀ ṣe ahalifan ó bẹ́tà kọ́ lọ kọ́nsọ́ọ̀tì àwọn tó ń jẹ́ specialist nípa kankan ṣàlàyé fún ṣùgbọ́n àyẹ̀mọ́ máa ṣerú àwọn ṣiṣẹ́ báyìí ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab sínú wàhálà ẹ̀ẹ̀kan rẹ̀ nìkan tí ó kọ̀ sọ̀rọ̀ kankan gbà ó jẹ́ nìkan sọ̀rọ̀ ẹ̀ nìyẹn ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ Bukhari ta tó gbálà yìí ló jẹ́ kí tó bá ti rí ìkankan báyẹn lọ wo ṣẹ́ríù táwọn afáàṣẹ lórí ẹ̀ àwọn kan sọ̀rọ̀ Bukhari maka bi infirad bi istiqlal an Fath al-Bari èyí tó bá ti dàbẹ́ ní kó sígbà kan lọ wo ṣẹ́ríù tó bá tún wo ṣẹ́rí tí ó tún clear sí ọ lọ́ba àfàrẹ́ pàápàá jùlọ tó nímọ̀ nípa ilmul mustalah kó ṣàlàyé fún lẹ́yìn pé àpèjúwe díẹ̀ ní babara muhammed torí pé àfọ àwọn Abdul Muhsin àfọ aládìs tó wọ àyàjọ tó wọn ntọ́ ara sàrí wẹ́rẹ́ wọn odidi ìmọ̀ ńlá ni nínú ìmọ̀ ilmul mustalah kódà tó wọnú ìmọ̀ usul fiqh at-ta'arud ọwọ́ bẹ́ẹ̀ náà torí pé idha hasala at-ta'arud الجمع إن أمكن الجمع ثم ماذا الترجيح ثم ماذا العلم بالتاريخ ثم ماذا التوقف سوى كما أقول كان المبيت من ليالي أيام التشريك سنسن نمنا àwọn fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí a bá ti sọ̀kò níjọ́ ọdún so ọjọ́ méjì fún ẹni tó bá ń kánjú ọjọ́ mẹ́ta fún ẹni tó bá fẹ́ ṣe sùúrù yabitu al-hujjaj jami'uhum fi Muna laylatay al-hadi ashar wa thani ashar àwọn alálàájì gbogbo wọn ó sùn ní Muna ní òru ọjọ́ kẹwàá lórí ìjà lọ́dún wọn wá bẹ̀rẹ̀ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá wa man arada ta'ajjul minhum gbàtọ́ bá dijọ́ kejìlá ẹni tó bá ń kánjú nínú wọn kharaja min Muna ìwó jáde kó ní Muna ó gbúdọ̀ jáde ń bẹ́ẹ̀ qabla ghurub shams kó wò tó wọlé tó ń bá tilẹ̀ wọ̀ bá ń bẹ̀ ó dijọ́ kẹta ó kó wẹ̀ lọ́mọ lọ́wọ́ tó ń bá tilẹ̀ wọ̀ bá ń bẹ̀ ó tó jáde kó Muna ó dìkìlẹ̀ ó dijọ́ kẹta ń bẹ̀. ba'da ramyihi al-jimar torí wípé òkú ń bẹ níjọ́ kejì ọdún òkú ń bẹ níjọ́ kẹta ọdún òkú ń bẹ níjọ́ kẹrin ọdún ṣùgbọ́n tíjọ́ kẹrin yẹn kì í ṣe dandan fún ẹni tó bá fẹ́ dúró di ìjọ́ kẹrin yẹn ṣùgbọ́n wọ́n tó bá kúrò ń bẹ ìjọ́ kejì ìjọ́ kẹta ọdún òkú ń bẹ qabla ghurub shams wọ́n ní
lẹ́yìn ìgbà tó ti lọ sọ òkò ba'da zawal fi yawmi thani ashar wa man arada ta'akhkhura bata fiha laylata ath-thalitha ashar ẹni tó bá mọ̀ pé òun sì fẹ́ dúdú ọjọ́ kẹtàlá yóò sùn tọ́bẹ̀ fẹ́ lọ́ra òun ó dúdú ọjọ́ kẹtàlá wa nafara minha yóò sì kúrò mbẹ́ ba'da ramyihi al-jimar ba'da zawal lẹ́yìn ìgbà tí òun bá ti yẹ àtàrí tó sọ̀kò rẹ̀ tán ní odò kúrò bẹ́ẹ̀ li qawlillahi subhanahu wa ta'ala wadhkurullaha fi ayyamin ma'dudat ọlọ́run ní ìrántí ọlọ́run ọba yín ní àwọn ọjọ́ tó ló ń kà faman ta'ajjala fi yawmayn ẹni tó bá kánjú tètè kúrò ní Mínà lẹ́yìn ọjọ́ kejì ọjọ́ méjì lẹ́yìn ọdún fala ithma alayhi kò ṣẹ̀ṣẹ̀ fún wa man ta'akhkhara fala ithma alayhi ẹni tó bá sì lọ́ra tó dó ìjọ kẹta lẹ́yìn ọdún tó fi dúró síbẹ̀ fala ithma alayhi kò ṣẹ̀ṣẹ̀ fún náà ṣùgbọ́n ò lè mẹ́ni takọ̀ àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run máa ń ṣe jùlọkọ́ wọn náà yẹ kó sojú kòkòrò yìí wọ́n kọ́ di azamtu gbogbo àtàbà tí ń ka tíra yìí báyìí tí mo bá ti rí ìgbìmọ̀ pé insha àti ń bá lọ hajj liman takọ̀ ni máa ṣe máa dúró di ọjọ́ kẹta wa waffaqani Allah subhanahu wa ta'ala ala dhalik ọlọ́run sì yà sára rẹ̀ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé tí ọba lẹ́mìí ọ̀fẹ́ kó bẹ́ẹ̀ ngbọ bá ní wọn ti ń tu gbogbo tẹ́ǹtì wọn ti ń ká gbogbo tẹ́ǹtì àwọn yóò ti máa lọ ẹgbẹ́ ló ti máa lọ yóò bá dípò ẹ̀yìn tẹ́lẹ̀ rẹ̀ ayé wórówóró náà lẹ́kùn bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan níbi iṣẹ́ yẹn kò bá àṣẹ wọlé kálukú bẹ́ẹ̀ bí wọ́n bi àwọn elétò bẹ̀yẹn léèrè pé kí ló dé tó fi ń ká tẹ́ǹtì ṣe bí ó wà ní Al-Qur'an pé wà man ta'akhkhara fala ithma alayhi ṣe ẹ̀kọ́rẹ́jì àwọn yẹn káwọn yóò ta fún un láà ẹ̀kẹ́yà bọ̀rẹ̀ ìdàkadà الناس تعود ولا اليومين ṣẹṣẹ àwọn èèyàn kó jẹ méjì ni wọn lò so that káwọn ó dẹ̀ tètè parí sí àwọn yẹn wọn ti ṣe tán yẹn káwọn ètò kàtẹ́ǹtì iṣẹ́ yìí ti parí káwọn fọ gbogbo ẹ̀ káwọn ló ṣe pé so yóò jẹ́ sí àwọn òòyà pé ṣùgbọ́n tá a bá ra àwọn tá a bá ra àwọn báyìí lórí ọjọ́ kẹta àwọn ó kàn fún wọn ní separate tent tí wọn so àwọn ọmọ káwọn olókùn lọ so àwọn ó fi àwọn sílẹ̀ rẹ̀ so wọn á ní àwọn aláníyàn pàpẹ́ lórí wọn fi ṣùkàlù عددكم نعرف عددكم ثم نجهز لكم طعام àsìfẹ́ ìgbádùn fúnjọ kan fẹ́ ju gbogbo òde láti wọn bẹ́ẹ̀ lọ tí gbogbo àwọn oúnjẹ tó ṣẹ́kù gbogbo ẹ̀ kàwá náà ń kó gbogbo ẹ̀ so akada so ìjọ kẹta téèyàn bá lè ṣe ṣùgbọ́n ẹ máa ń ṣòro fáwọn tó bá bí bọ́ọ̀dù lọ kílẹ̀ ẹ̀já ń lọ bá káwọn ẹ sọnù ṣùgbọ́n ó rọrùn fún ẹni tó bá ń bá international torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tó bá international àwọn tó ti ń wá dáadáa ní tó ti lójú lè jà wọn bá láwọn lọ ẹ̀yìn lè tọ́pọ̀ ẹ̀ lọ tí ẹ bá pàdé ní maka nígbà òsì mọ hòtẹ́ẹ̀lì yìí kọ́ ló bá wọn bẹ́ẹ̀ kò sí ìdílé ṣe yìí lọ́lọ́wọ́n bá ní liman ittaqa fún ẹni tó bá pààyà lọ́nà wal yawmani alladhani yahsulu ta'ajjul fihima àwọn ọjọ́ méjì tá a lè sọ pé téèyàn bá kúrò bẹ́ẹ̀ yàn kánjú kúrò bẹ́ẹ̀ huma al-hadi ashar wa thani ashar òun náà ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá wa laysa minhuma yawm an-nahar ẹ má ṣe mistake o wọ́n yìí ka ọjọ́ ọdún mọ́ àyàmú tẹ̀síríkì o torí pé ọjọ́ kẹrin ọdún ní ọjẹ́ ọjọ́ ọdún dúró ọjọ́ tó bá wá tẹ̀ lọ́jọ́ ọdún yẹn lákọ́kọ́ àyàmú tẹ̀síríkì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ́rọ́ pé àyàmú tẹ̀síríkì ọjọ́ ọdún alákọ̀ọ́kọ́ ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún là mọ́tàlá kọ́lọ́hún bá kó sí kí ọdún bá aláyàtàlá fẹ́ akásìmí dúdú ṣe tó bá jẹ́ pé pẹ̀lú òǹkà tá a gbọ́ náà ní pé ọjọ́ Monday lọ́dún ìjọ Tuesday àyàmú tẹ̀síríkì ló bẹ̀rẹ̀ Wednesday àyàmú tẹ̀síríkì Thursday àyàmú tẹ̀síríkì ọdún náà ní gbogbo ṣùgbọ́n ìjọ ọdún parí sí Wednesday ṣùgbọ́n yẹn tó máa pé yẹn lè pẹ́ran yẹn ìjọ Tuesday o lè pẹ́ran Wednesday o lè pẹ́ran ìjọ Thursday ṣùgbọ́n àyàmú tẹ̀síríkì ni bàbá ní walaysa minhuma yawmun nahar yawmu nahar ọjọ́ ọdún kò sí nínú méjèèjì lẹ́ẹ̀fì rẹ̀ lóbi tó bá ti sọ̀kò tọ́jọ́ ọdún yóò wá sọ̀kò ọjọ́ kejì ní mẹ́ta àjálà wọn lọ àrọ́ kò sí ọjọ́ ọdún nínú ìyàwó máa nìyẹn o
tó ti bàbá yìí fìhímà húmà wọn ní kama yatawahamu ba'du al-awwam gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbàrọ̀gbọ̀dù àwọn èèyàn bí wọ́n ṣe máa ń lérò fa inna ayyama nahr al-hadi arba'a kó lè clear jákùfẹ̀ kan sọ pé ìjọ mẹ́rin téèyàn lè dùnà al-awwal yawm an-nahr wa thani yawm al-hadi ashar wa huwa yawm al-qira li'anna al-hujjaj torí pé àwọn alálàájì yẹmí àwọn mustaqirruna fi Muna gbogbo wọn pátá ni wọn ó dúró sísìn sí Muna wa thalith yawm ath-thani ashar wa huwa yawm an-nafar al-awwal al-muta'ajjilin òní ọjọ́ kúkúrú àkọ́kọ́ fáwọn tábà ń kánjú wal yawm ar-rabi yawm ath-thalith ashar wa huwa yawm an-nafar ath-thani al-muta'akhirin kọ́ adé kò yí wa bá yatahaqqaqu al-mabitu bi Muna bi wujud al-hajj fi akthar layl pé èèyàn sùn sí Muna ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn kálálàájí ó wà ń bẹ̀ fi akthar layl ń tó ju òru lọ. سواء كانت هذه الأكثرية حصلت من أول الليل أو في آخره وسواء كان الحاج نائما أو مستيقظا يلا وجاكو هذه الأكثرية بيبقى تعصي حصل من أول الليل يبريولو ولياتي وانبه أو في آخره أبيك يولو كني تما بيبقى جولو لو هنا نقول كي أصانا وبانبه شتي قصة وبانبه وسواء كان الحاج نائما يلا لا لاجي وصني ابو لاجو ولا من تو موجود يوسف بوسي سون بوجو كو كابنا اساتي وادي كني تو واني منا وتحصل الاكثريه بوجود الحاج في منى بما يزيد على نصف الليل واني الاكثريه بي على لاجي او pọ̀ àsìkò tó pọ̀ fún alálàájì kó fi wà ní Muna ما يزيد على نصف الليل انت توسط جولاجي ولو ويعرف مقدار نصف الليل انت في مما ìlàjì òru بمعرفة ما بين غروب الشمس وطلوع الفجر wọ́n ní àlọ́ ọmọ kíní ń bẹ iye háwásì wo ló wà láàrin ìgbà tí òòrùn fi ń wọ̀ àtìgbàtà àlùfáàjà fi yọ tá a bá ti mọ̀ so ìyẹn láfi lè mọ ìlàjì òru وطلوع الفجر الثاني الذي يؤذن عنده لصلاة الفجر ويقسم على اثنين أو أقسميجي تتي وراي أقسميجي يعني لا في سكين ولا في ما إلا جورو فيقول الحاج في Muna النصف الأول على لا جبودو وادي Muna ní ìdá kan nínú ìdá méjì òru alákọ̀ọ́kọ́ nínú ilé wa ma'ahu shay'un min nisfi thani kó sì tó lò díẹ̀ nínú ìlàjì ẹlẹ́ẹ̀kejì أو يكون فيها نصف ثاني ومعه شيء من نصف الأول àbí kó lò nínú ìlàjì àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kó sì tún lò díẹ̀ náà nínú ìlàjì àkọ́kọ́ wal ikhtiyar li hajj ká sọ ní kéèyàn ó sáwà níwọ̀ntúnwọ̀nsì fún ẹni tó jẹ́ lálàájì idha arada nuzula ila Makkah lit tawaf tálàlájì bá gbèrò pé òun fẹ́ lọ sí Makkah fún tawaf aw rí àbí òun ti ẹ̀fẹ́ jáde lọ Mákà lọ ṣe kankan ayakuna nusulu ba'da mudhi nisfil layl kó tó jáde kó Muna ó gbọ́dọ̀ rí wípé ìlàjì òru ti kọjá li'annahu idha nazala ilayha fi nisfil awwal torí wípé tónítọ̀ tí ó bá lọ kúrò ní Muna fi nisfil awwal ní àkọ́kọ́ òru qad yu'arridu nafsahu li fawatil mabit alayhi tó súnmọ́ ní kí ìdájọ́ pé ó wà ní Muna yẹn ó ti bọ̀ fún kò sí Muna ní àlàyé tí bàbá ń ṣe àlàyé yẹn wà dẹ́kẹ́ ìgbà ǹjẹ́ ó rọrùn fún ẹni tó bá wà ní Muna kó lóun sáré fẹ́ ra kankan Mákà kó wọn padà ó rọrùn kò sí rọrùn iye àsìkò lójúmọ́ iye àsìkò tó gbúdọ̀ fún wà ní Muna tó gbúdọ̀ kúrò bẹ́ẹ̀ òun ni wọ́n sọ yẹn kìí ṣe wípé 24 hours bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ make sure pé àwọn àsìkò báyìí kò gbọ́dọ̀ wà ní Muna tanzania wọ́n ní nisful layl ìlàjì òru wa shay'un min nisfil awwal so ìyẹn lè yóò papọ̀ lápòjúwe ìgbàwo lòru bẹ̀rẹ̀ inda ghurubi shams
abẹ́ẹ̀kọ́ tá a bá wo ìgbà wo la alifájàrí yọ àtìgbà tí òòrùn wọ̀ tóòrùn bá ti wọ̀ á wà ka hours tó wà lẹ́yìn ìgbà tóòrùn ti wọ̀ yẹn títí dìgbà tí alifájàrí yọ lápèjúwe ń sìn ìgbà wo lòòrùn wọ̀ ọjà sí gbèdéke táìmù wo lòòrùn wọ̀ sí nam 7 káàzùn pé 7 àsìkò alifájàrí yọ. Naam 5:30 صحيح طب class 5:30 how many hours slow and minutes Naam 9 hours 30 minutes that's méjì aago mélòó ló máa jẹ ìlàjì ẹ látàgò méjì 4 hours 4 hours 45 minutes so 7 8 9 10 11 o'clock 45 minutes àbí so a jẹ́ pé nísfò àkọ́kọ́ nìyẹn so téèyàn torí pé màbíìtù oorun náà pé ọ̀sán ò lè jáde lọ ò lè jáde lọ ò lè jáde lọ so ìyẹn túmọ̀ sí wípé téèyàn bá wà ní Mùnà tóun bá ti wọ̀ ó gbọ́dọ̀ wà ní Mùnà tóun bá ti lè wọ̀ ó gbọ́dọ̀ wà ní Mùnà aago 8 ó gbọ́dọ̀ wà Mùnà aago 9 ó gbọ́dọ̀ wà Mùnà aago 10 ó gbọ́dọ̀ wà Mùnà aago 11 ó gbọ́dọ̀ wà Mùnà aago 12 ó gbọ́dọ̀ wà Mùnà aago 12 ààbọ̀ ó gbọ́dọ̀ wà Mùnà aago 1 ó gbọ́dọ̀ wà Mùnà tó bá akísáyé lọ ṣe nǹkan kan wọlé jáde láago 1 kó tó padà síbẹ̀ tó ti yẹ torí pé o ti lo nisful awwal o dẹ̀ ti lo shay'un min nisf so ti wá báyìí so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wíwà ń bẹ̀rẹ̀ tí wọ́n bá ní al-mabitu bi Muna laylan yẹn wọ́n ní al-akthariya ni kì í ṣe jami'u layl ṣùgbọ́n bó ti wulẹ̀ kọ́ ma kò gbọ́dọ̀ less than ìdá kan nínú ìdá méjì o téèyàn gbọ́dọ̀ fi wà ń bẹ̀ ṣùgbọ́n lọ́sàn-án èèyàn lè jáde bẹ́ẹ̀ lọ tàwa fún mi bẹ́ẹ̀ láti maka bẹ́ẹ̀ ṣe kankan o lè lọ ṣùgbọ́n gbogbo tó o bá lọ o gbọ́dọ̀ wọ̀ bá wọn bẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ lọ ṣe tàwa fún ìfàdọ̀ níjọ́ tó bá sọ̀kò sóti yé níjọ́ tó bá sọ̀kò tó bá fẹ́ lọ ṣe tàwa fún ìfàdọ̀ tó gba maka lọ o gbọ́dọ̀ wọ̀ bá ọ ní maka ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí máa ń ṣe fọlọ́fọlọ́ tí wọn ò ní mọ̀dájọ́ tó dé kan yẹn ọkàn nípa àwọn yẹn kan lọ wọ́n yìí sọkúta wọ́n fẹ́ lọ ṣe tàwa ẹ̀dẹ́ tàwa fìlà yorùbá pọ̀ mẹ́ èrò pọ̀ gan-an aṣáájú títí àbíyé ti sùúrù tàbá kọ́ mọ́gírẹ́bì àmọ́ tàwa fòfà dọ̀ wọ́n láti dèrò ó gbọ́dọ̀ wọ̀ bọ́ mẹ́ ó gbọ́dọ̀ torí pé òru yẹn gbọ́dọ̀ bá ọ ní Mùnà tó o gbọ́dọ̀ tètè sá padà lọ sí Mùnà dáadáa wọ bàtún dé kọ́ mọ́tò rọ́kọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹlòmíì tó ti wá rí pé kó n tó rí tàwọn àfùsè gan-an kó n tó rókù sọ gan-an ìdí lọ bí aago 5 kó n tó dé tàwọn àfùsè kó n tó lọ la so ìdí nìyẹn tó fi jẹ́ pé ó pọ́sibù tó yẹn bá sọ̀kù níjọ́ kejì náà kò lè sáyé lọ sí tàwọn àfùsè fàdọ̀ ṣùgbọ́n bí ṣẹ́rìtì kí òun ọmọ wọ̀ torí pé gbogbo ìgbà tó wọn bá ti lè wọ̀ láàrin àwọn ọjọ́ yẹn àyàmú tẹ̀síríkì yẹn Mùnà ní owúrọ̀ báyà so eléyìí kókó tí ọ̀pọ̀lọpọ̀ wà láàyè gbọdọ̀ kì í sí wa ta'akhkhur afdal min at-ta'ajjul kéèyàn lọ́ra wọn ló lóore ju kéèyàn ṣe kíni o kéèyàn lè tẹ̀ka ní kúrò mbẹ́ lẹ́yìn Nabiyya sallallahu alayhi wa sallam torí pé anábì tí káàkiri bá ń bẹ fún ta'akhkhara anábì lọ́ra ìjọ kẹta yẹn ló tó kúrò mbẹ́ lẹ́yìn ìjọ ọdún walam yata'ajjal wa li'anna fi ta'akhkhur torí pé kéèyàn lọ́ra yẹn ó ń bẹ̀ẹ̀ ziyadata amali yujaru alayhi hajj èèyàn tún lékún nínú iṣẹ́ olóore tálàlájọ́ tó gbalada sí tó tó fi ju àwọn méjì yẹn lọ torí pé wọn tó ti láǹfààní àtúnṣọ́kù mi ó tún láǹfààní àti wà ní Mùnà láti tún máa gbẹ lọ. wàá mabitu laylata thani ashar ó láǹfààní àti sùn síbẹ̀ oore kàníyẹ wa ramyuhu al-jimar ba'da zawal fi yawmi
thalith ashar ẹlẹ́ẹ̀kejì oore tó tún wà ń bẹ̀ ní pé ó tún láǹfààní àti tún sọ́kù míì wa thalith ashar oore tó tún wà ń bẹ̀ wà yọmẹsẹ̀ wàlẹ̀ ànà fi as-salama wàlẹ̀ ànà fi as-salamata min shiddati zihar àǹfààní tó tún wà ń bẹ̀ ní pé èyàn ó tún là níbi súnkẹrẹ gbàkẹrẹ táwọn yóò mọ fúnra wọn wọ́n ti lọ tán allati tahsulu fi ta'ajjud èyí sábà máa ń wáyé nígbà táwọn yẹn bá ń kánjú kúrò ní sọ́dọ̀ ojú òkú jẹ nígbà tí wọ́n bá ń padà lọ báyìí pẹ̀lú báyìí kódà kọ́ ọ fẹ́ gbé mọ́tò ọ fẹ́ wọkọ̀ tó o bá ti sọ̀kò rẹ tó bá ń lọ sí Maka easily ní ọkọ̀ tó bá ti náwó owó tọkọ̀ yóò gbà gan yóò tún wà cheaper ju ti àná nígbà táwọn yẹn rọ́ṣọ́ lọ yẹn àǹfààní tó pọ̀ ó wà níbẹ̀ tí ọlọ́gbà ní kò rọrùn bẹ́ẹ̀ tó o bá wọn oníkanjúkanjú lówó pọ̀. Al-mabitu fi Muna laylatin lil muta'ajjilin sọ́sùn ní Muna fún òru méjì fẹ́ tó bá ń kanjú wà thalatha layali muta'akhirin òru mẹ́ta fún àwọn tí wọ́n bá fẹ́ farabalẹ̀ tí wọ́n lọ́ra wajibun min wajibatil hajj nínú àwọn nǹkan tó jọ ọ̀ràn yẹn ló ṣe hajj lò wọ́n bá sọ pé nǹkan kan jẹ́ ọ̀ràn yẹn ló ṣe hajj tó bá bọ́ mọ́ yàn lọ́wọ́ ni yóò ṣe fìdíyà. وتقدم الاستدلال على ذلك في واجبات الحج ومن غربت عليه الشمس في يوم 12 وهو في منى غير مبتهل ولا مشتغل بارتحال بات في منى ورمى الجمار بعد الزوال ومن غربت عليه الشمس ẹnikẹ́ni tóòrùn bá ti lè wọ̀ kàmá في يوم 12 tó lọ fẹ́ kánjú kúrò ń bẹ̀ ọjọ́ kejìlá tó wá wọ̀ wà ó wà fi múna gẹ́rẹ́ mùtẹ́hìlì tí èyí ṣe tí ò múra pé òun rìnrìn àjò tí èyí ṣe pé báyà òun ti ń lọ wala mushtagilin birtihali bata fi múna onítọ̀ gbọ́dọ̀ sọ sí múna ni kí ni túmọ̀ gẹ́rẹ́ mùtẹ́hìlì wala mushtagilin birtihali ìtumọ̀ ẹ̀ ni wípé olóòfẹ́ kúrò níjọ́ kejìlá sí ní múra ní mo sì ń wo ṣe ń kúrò àbí kúrò sí àbí má kúrò mo sì ń ro báyìí máa kúrò ní kúrò kì í jẹ́ kó pèpè àwọn ọ̀fẹ́ kúrò ṣe ń gbòòrò wá wọ àwọn ti ní àwọn èèyàn mà ti ń lọ èmi náà ń lọ ààlà gbọdọ̀ kó ń bẹ̀rù ṣùgbọ́n ẹni tó ti pèpè bóun fẹ́ kúrò ń bẹ̀ ibi tí ti ń lọ ó ti ń lọ ó ti fẹ́ máa jáde ọba dé iwájú ọba ní pọ́ọ̀sì owó yín ẹ̀mọ̀ ti gbàgbé ẹnu náà eré ọba sáré padà ibi tó ti wá mú kí ní ẹ̀ tó ń padà lọ oòrùn ti wọ̀lá ọ̀dẹ̀ azama ìyá ni tàbí mọ̀gádàrà tẹ̀lẹ̀mọ̀gá ó ti láàrin fún ti kúrò bẹ́ẹ̀ nǹkan ló kàn tó yóò padà wọn ni tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ rú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò sùn mọ̀nà wàrọ̀ mọ̀lẹ́jìmá rúbà àdàzàwà yóò padà tó ní dọ́kẹ̀ta bẹ́ẹ̀ wọn náà lọ sọ̀rọ̀ لما روى المالك في المعطف النافع عن عبد الله بن عمر كان يقول عبد الله بن عمر من سقي من غربت له الشمس من 10 ايام التشريق يعني كان tí òun bá ti lè wọ̀ bá ní ọ̀kan nínú àwọn ọjọ́ tí ń bẹ láàrin àyàmú tashriq wọ́wọ́ múnà tó sì wà múnà fala yanfirani kò gbọdọ̀ kúrò bẹ́ẹ̀ hatta yarmi al-jimar min al-ghad ọjọ́ kejì jọ̀ọ́ ó tún gbọdọ̀ sọ̀kùnà wa amma man gharabat alayhi shams wọ́wọ́ fi múnà ọ̀rẹ́ tàhálà ṣùgbọ́n tó bá yẹ pé òun wọ̀ bá ó ti wà múnà ló wà kọ́dìrì tàhálà ó tiẹ̀ ti ń kúrò ń bẹ̀ gan àwòkánà mùsùlùmí bìrìtìhàl àbí tí ó ti jò kúrò ní óbísì pẹ̀lú ìpalẹ̀mọ́ kó ń kúrò ń bẹ̀ fàlàwọ̀ àyà fẹ́ra múnà wàlá yẹlẹ́sà wọn ìgbàkọ̀ onítọ̀ lè kúrò ń bẹ̀ kó dúró ń bẹ̀ yẹn kó jẹ́ kí ni ó kọ́ jẹ́ lẹ́dọ̀ fún tó inṣàlá ọ̀nà kò fún náà àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa àlàyé tó kún ni tó sì fi ní lọ́kàn balẹ̀ láti lò àti láti ṣàlàyé fún ẹlòmíì bẹ́ẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó fún wa ní ìgbàláyé kó fi rọ̀ wá lọ́rùn tí a bá fẹ́ ṣiṣẹ́ hajj kó jọ rọ̀ wá lọ́rùn láti lè ṣe é bẹ́ẹ̀ ó sì ṣe ní kó tún ràn wá lọ́wọ́ náà láti lè ṣàlàyé fún àwọn ènìyàn náà rahmatu ya rahman rahim ṣáájú kí